ẹni tí Sheikh Adamu bá tiẹ̀ jẹ́ nígbà wọn ń bẹ láyé ọba yà dá kọ sọ jáde tó bá wá rí sọ jáde tó bá yẹ pé yìí tí wọ́n ń fẹ́ ni pé kí tọmọ wọn bàjẹ́ ní bàbá tí ń bẹ ń bẹ yìí Ọlọ́run ọba tiẹ̀ jẹ́ kó tó kúrò láyé yọba tọmọ rẹ jẹ́ tọ́ ọba lọ wọn ò ní gbúrò jẹ́ àfàànú ìran rẹ mọ́ láyé eré rẹ náà ni ó ti sọ̀kalẹ̀ tí ó sì pín bẹ̀. Ìlà àtúwárí àwọn ọmọ kéwú tí wọ́n kéwú lọ́dọ̀ wọn táwọn náà tún padà dọ̀tá bára àta tí ò kéwú Sheikh Adamu bá dọ̀tá wọn á wí pé ńgbà tó já sí pé wọn ò nírú ntọ́lọ́run fún ni ẹni wọn wá kéwú Sheikh Adamu tí kéwú rẹ̀ ń bẹ lára wọn ó jẹun wọn ó mumi wọn ó kéwú wọn ó jẹ àlùbáríkà wọn níjọ́ tí ó gba sàádà ńlẹ̀ kéwú bàbá tún sọ pé barakallahu fika bàbá tún àlùbáríkà tí bàbá ṣiṣẹ́ rẹ̀ tí wọ́n bẹ Ọlọ́run fún pé gbogbo ẹni tí ń bá ti tọrọ àlùbáríkà fún ká àlùbáríkà wọn máa ràn án bàbá tún ta àlùbáríkà wọn fún un lọ́fẹ̀ẹ́ lófò ó já sí pé òun gan fúnra ara rẹ̀ ni wọ́n ń dájú kọ ilé kéwú àfa rẹ̀ wípé ń lùlù àfikówó òun ọ̀fẹ́ gbọ́hùn ẹnìkan ń bẹ̀ má Ọlọ́run lọ́ọ́ máa gbọ́hùn yẹn ń bẹ̀ ìwọ lọ́ọ́ parẹ́ tó ọba kú tán ọ̀nà bó ṣe gbà parẹ́ tó ọba kú tán lọ́ọ́ ń bára rẹ̀ sàn torí gbogbo ẹni tí ń lùlù kówó fún Baba Lágége tòní ọwá ló nífẹ̀ẹ́ Baba Lágége tàná wọ́n máa wí pé ìfẹ́ bàbá náà ní kọ́ máa fẹ́ ọmọ tó jòkó lérí àga bàbá ẹ̀ ó lè máa ṣàdúrà fún Markaz ọlọ́mọdé àti Markaz ó máa ga sí ọgbọ́ ó sì ń lùlù kí ẹni tí ń tukọ̀ Markaz kí nǹkan ó ṣe ọgbọ́ kọ́ sí ó tó wá béèrè báyìí ọwọ́ kó wá wípé ẹ dákun orí screen láti ń sọ yìí bàbá lè rẹ́ nìkan tó bá lè jáde wípé ìgbésí ayé Sheikh Adamu tí wọ́n lò ó kéwú lọ́dọ̀ wọn ni àbọ̀ ọba wọn lò gbà láàfà ọba wọn láyé ọwárí o lè sọ la'natullahi alayka ibi dada Ọlọ́run wọn máa bá ọ bá mẹ́sàn ẹnìkan bóyá ń tọ̀ ń sọ fún ọ tí ń ṣe ń bẹ láyé tí èsẹ̀ ni ó ti kú tọ́ parọ́ máa mẹ́sàn ẹnìkan tó sọ jáde lẹ́nu wípé Sheikh Adamu sàbúrú kan fún òun rí báwa mẹ́sàn orí screen láwa yìí báwa bá ti gbọ́ tí kìíní yìí bá dọ́dọ̀ rẹ̀ jáde lórí mídíà kọ́ wa sọ kí gbogbo ayọ́ gbọ́ wípé ibà wọn àfa bàbá wa lágbájá ibi wọn ní Sheikh Adamu ṣe aburú kan falẹ̀ iyasu billah mimma qalatina ka hadhihi. Ìtàn gbogbo alamọ̀ nísìnyí wípé Maulana Sheikh Adam lẹ́yìn tọ́já pé kò sí jádàlì nínú ẹ̀ ó ti yé ní Nàìjíríà yìí ní kọ́rùnù wọn tí wọ́n lò ní 19th ọgbọ́ títí di òní tí a ń lò yìí irú wọn méjì ò sí Nàìjíríà Nàìjíríà ó produce irú wọn méjì irú Sheikh Adam méjì gbogbo àwọn àfáà ilẹ̀ Lárúbáwá tí wọ́n jẹ́ àwọn àfáà ayé àwọn ni wọ́n stampu Sheikh Adam wọ́n gbà wọ́n wípé ara wọn ni kìí sara wa Nàìjíríà yà yìí ọgbọ́ torí bọ́lọ̀ ti ṣe wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ni wọ́n sì kó kọ wọn sínú tírà wọn láwọn àfáà Lárúbáwá ni o bí wọ́n tọ́ jẹ́ Yorùbá tọba lọ gba Sheikh Adamu láàfáà ọgbọ́ kí ni wọ́n mọ̀ tí ń jẹ́ àfáà tẹ́lẹ̀ ẹni tí wọ́n mọ̀ tí ń jẹ́ àfáà làwa tá a máa jọ lò lè wá sí pẹ̀lú rẹ tá a jọ pàdé tá a múná sí ẹyọ kan tá a fá ọgbọ́ tá a sì mú orin amadisi kan ya máa kí n so má bọ̀ máa kí lọ àwọn ni wọ́n gbà láàfáà àwọn tọ́jà àfáà yí níbi tí mímọ̀ ti wá ọgbọ́ wọ́n korúkọ Sheikh Adamu sínú àwọn àfá ẹ̀sìn kárẹ́ nìkan lẹ̀ Yorùbá oníṣẹ́ Adamu ní bẹ̀sìn jẹ́ la ilaha illallah Muhammadu Rasulullah tálọ́wàkù tí ń tẹ́sìn ṣe ebi ẹ̀sìn ti wá ọgbọ́ òrùlẹ̀ sí wá báwọ̀ ọwá bọ́ olóru ni
ibi ìmọ̀ ti wá níbi ẹ̀sìn ti wá lọ́hùn tí wọ́n bá fẹ́ júwe gbogbo ilẹ̀ Lárúbáwá láyé wípé ní Nàìjíríà talẹ́ni tẹ́ mà ní Da'iyatul Kabir ọ̀gbọ́ àfàgbà onímọ̀ àgbà olùpèpè àgbà olùṣètìrà àgbà olùdásọ̀rọ̀ ẹ̀sìn àgbà ẹ bá bí gbogbo ilẹ̀ Lárúbáwá lọ́mọ Lárúbáwá tó lọ Saudi tó lè raṣọ lọ́dọ̀ rẹ̀ o èyí ò káàfà tá ń sọ o èyí ò kàn gbé èdè wọn ní ń sọ ní èso òun là ń wí àbáwọn onímọ̀ gbogbo àgbà ńlá ayé ní gangan tí wọ́n bá bí wọn wípé talẹ́ni tí wọ́n mọ̀ Nàìjíríà yìí Sheikh Adamu náà ni wọ́n dàkọ̀ lẹ́yìn tó já pé Mọ̀lánà Sheikh Adamu yìí gan ló jẹ́ kí àwọn Lárúbáwá ó mata ní jẹ́ Usman ibn Fodi Sheikh Adamu náà ló jẹ́ wọ́n mọ̀ wọ́n ara wọ́n retí sí Adamu ṣe fáwọn Haúsá nù ni ìmọ̀ wá pa mílíọ̀nù bẹ́ẹ̀ nìkan bá ní Sheikh Adamu tíra wo ni wọ́n kọ àwọn tíra tàn ṣé tíra tàn láwọn wá ká ìmọ̀ wá dùn wá wò pé wọ́n yìí sì lọ lé kéwú sí láwọn àfáà rẹ̀ kọ́ nílé kéwú àwọn àfáà rẹ̀ wọ́n fi abẹ́ jóná kéwú tí wọ́n kọ́ nù ni tàríkh ọgbọ́ alkùránì inú tàlkùránì gbé wá fàndẹ́ Muhammad ìtàn bẹ́mẹ̀ ẹ bá wà alkùránì lọ dáadáa ìtàn wà nú ẹ̀ wọ́n tó wá kàlkùránì tó rí bá nábì tí sọ bọ́lọ́hun tí sọ tàn fà nábì ó ti wá wa rusulan qad qasasnahum alayka min qabl wa rusulan lam naqsushum alayka wa kallama Allahu Musa taklima. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa rusulan qad qasasnahum alayka min qablu wa rusulan lam naqsushum alayka wa kallama Allahu Musa taklima. Ọlọ́run ní àwọn òjíṣẹ́ kan ti ṣáájú àwọn Ọlọ́run sọ̀tàn wọn fún ọ wa rusula lam naqsushum alayka àwọn kan ṣe ń bẹ tá a sọ̀tàn wọn fún ọ wa kallama Allahu Musa taklima. èyí ni àyà tá a fi mọ̀ àtẹ̀yí tí ń pé nahnu naqussu alayka ahsanal qasas Al-Qur'ani bá ti sọ bẹ́ẹ̀ ẹ ń já sí wípé ẹni tí ó bá mọ ibi tí nǹkan ti ń bọ̀ lánàá yọ́kàn rò pé òun dáyé ìsìlámù kan bọ́ọ̀lẹ̀ láti sánmà yóò rò pọ̀ bọ́ọ̀lẹ̀ ni Sheikh Adamu ló jẹ́ àmọ́ àwọn èyí tí wọ́n ń pè nítàn tó ní onítàn ni wọ́n tó ní tíráàtàn ni wọ́n ṣe ni bọ́ ọba ṣe tíráàtàn báwo ni wọ́n ó ṣe mọ ibi táwọn àjìdáàdù rẹ ti ń bọ̀ wá táwọn àfáà rẹ tó kọ́ ń kéwú bọ́ọ̀ ló ṣe wá mọ ibi tó wà lónìí tó fi mọ ibi tó kù tó ń lọ lọ́la ọmọ bí ìsìlámù ti ń bọ̀ wá bàbá ṣe àlè ìsìlámù lè yẹ o bàbá tó ní wàgádàn ó yẹ kí ọmọ wípé Ọlọ́run ní tàn mọ́lẹ̀ fún Sheikh Adam ọgbọ́kọ́ sí al-islamu liyawm wa gadan kò sí àfáà kan àtà gbogbo ilẹ̀ Lárúbáwá kò sáàfáà kan tó sọ tíra kan tó sọ tìrò ní tó wá sọ tọ́lá kalẹ̀ àbí tó sọ̀rọ̀ ìsìlámù lónìí tó wá sọ tí ó ṣẹlẹ̀ lọ́la bẹ́bá lọ wà al-islamu liyawm wa gadan fi Nàìjíríà gbogbo tí ó ṣẹlẹ̀ tí bàbá ti sọ́nù rẹ̀ ní wá ń ṣẹlẹ̀ yìí ọjà sí wípé Ọlọ́run lọ́nà wára basira Sheikh Adam láti máa rí àná láti rí òní àti láti rí ntí ó ṣẹlẹ̀ fún ìsìláàmù lọ́la. tó irú Mọ̀lánà Sheikh Adam tọ́lọ́run wá ṣe bẹ́ẹ̀ fún kẹ́nìkan wá báwárẹ́ nìkan tí ń ja ìmọ̀ yẹn níyàn ajẹ́pọ̀ ń tọ̀ wọ́n ọmọ bálù tí wọ́n ń pè ní mímọ̀ ó lè ra àfáà kan gbogbo bí ẹ bá wọlé ti kéwú ọba yẹ kójú ọ̀nà mímọ̀ lórin ọwá nípa lè dọ́kítọ́rà àbó nípa balẹ̀ ustaziya rẹ̀ tá ń pè ní professorship tó bá ní lọ́wọ́ tó wá gbá máìkì mú tó wá ní sẹ́wọ̀n ní Sheikh Adamu ṣe ẹ sọ fún ń tọ̀ ọ̀hún pé iléèwé yòówù yunifásitì yòówù tó bá ti ṣe kọ́ọ̀sì àbíkílẹ̀ máa pè tó ti ṣe PhD rẹ̀ àbí tó ṣe ti ustaziya rẹ̀ iléèwé tó bá ti ṣe ẹ̀kọ́ gba apá lọ́wọ́ rẹ̀ pé ìwọ yìí ń ba ìmánú jẹ́ ẹni tí ó bá ti dá o ní mímọ̀ mà bó ti lè wò kọ́ máa sọ Lárúbáwá tó kèé so mímọ̀. náà Mọ̀lánà Sheikh Adam
Rahimahullah. àti rẹ̀ nìkan dùn ní àtẹlẹ́ẹ̀bú ni àtọ́nísọkúsọ ni àtẹlẹ́gàn ni kéèyàn ti ẹ̀ pẹ̀gàn kó o ti ẹ̀ mẹ́nìkan wá wípé ṣe bí lágbájá jù lọ ìjọ ti gbọ́ rí kọ́sìm kẹ́nìkan sọ bẹ́ẹ̀ Pé lágbájá ju Sheikh Adam. ìjọ ti gbọ́ rí Rárá. àìtí gbọ́ títí dùn ní kẹ́nìkan ti àwa jáde pé ebi lágbájá jù lọ Rárá. nínú mímọ̀ yìí kò sí ìmọ̀ tí ń lọ lóde òní Mọ̀lánà Sheikh Adam lọ́lọ́run fún Alhamdulillah. títí dọ̀la àwọn ọmọ wọn náà ni ó sì tún máa fún àwọn náà wọ́n tún máa bẹ́ẹ̀ Àmín ya Allah. bàbá wo ṣé òṣùglóòlù lásán ta la fẹ́ fi wé ní àyín àfáà wo la fi wé ṣé òṣùglóòlù Rahimahullah. táwọn tún ṣe tíra pé sayaudu al-arab ila Palestine pé alárúbáwá ó padà gba Palestine ṣé òṣùglóòlù ló wí bẹ́ẹ̀ ọmọ kéwu Sheikh Adam ni ẹnìkan ò tí ì bá wọn dùn ní tí ṣé òṣùglóòlù fi ń sọ nú ọ̀rọ̀ wọn wípé àti ìbá ojú bàtà ẹsẹ̀ Sheikh Adam Rahimahullah. pẹ̀lẹ́ tá a mọ̀ bí tí wọ́n gbẹ́sẹ̀ sí nínú mà náà èyí tí àwa pa tí ń jò ní inú ọ̀rọ̀ òun ni wípé Sheikh Adam ní ọ̀tá nígbà wọn ń bẹ láyé wọ́n tún lọ́tá lẹ́yìn ìgbà wọn kú tán à ń bá iye Sheikh Adam wọ́n bá iye Sheikh Adam ṣọ̀tá wọ́n tún ń bá òkú Sheikh Adam ṣọ̀tá ọ̀gbọ́kọ́ sí Ayakumullah. kí ló wá fà á tó fi rí bẹ́ẹ̀ wọ́n wá káàkiri wọn ò rí mo béèrè lọ́wọ́ ara mi pé èsì sí Ádámù lọ́ta tó báyìí nígbà mo wá rí i pé rí wọ́n padà wá darí làákàyè síbi wípé ẹni Ọlọ́run bá fún la hasada illa fisnatayn rajulun ata'u Allahul Qur'ana wa huwa yaqumu bihi ana al-layli wan-nahar wa rajulun ata'u Allahu malan wa huwa yunfikuhu ana al-layli wan-nahar ẹni Ọlọ́run bá fún ní mímọ̀ tí ń sì ń lo ìmọ̀ rẹ̀ ní lílò tọ́lọ́run ní á lò ó tí màá yẹ́ sí ń ṣàǹfààní fáwọn èèyàn ó ń tọ́ wọn lọ́ta ní tó jẹ́ sí Ádámù ọlọ́ta tó fi dàbí ìgbà tá àfáà kan ọ̀wá sáàfáà kan tí wọ́n ń di yín má tójú Mọ̀lánà Sheikh Adam lọ bẹ́ẹ̀ bá lọ tẹ́ bá bọ́ àwọn náà ni Rahimahullah. ẹni wọ́n bá ní mà tí yóò nírú ẹ̀rí yóò lọ́ta tí yóò nírú ẹ̀rí ẹni Ọlọ́run bá dá lọ́lá tí yóò dá nìkan yóò sì lọ́ta tẹ́nìkan ò nírú ẹ̀rí Masha Allah. ẹni Ọlọ́run bá fún lọ́mọ tí yóò fẹ́ nìkan rú ẹ̀ ọmọ bíi baba Alágége tó nídà ẹ wá ka jáde ẹ fi ẹsẹ̀ mọ̀ kọ́ra náà ẹ fi kẹ́gbẹ́ ara wọn ẹni Ọlọ́run bá fún lágbẹ̀yìn tẹ́yìn sí ọmọ bó ti fún Sheikh Adam Rahimahullah. yóò lọ́ta lẹ́yìn rẹ̀ tó bá lọ tán onígbà tí ń bẹ láyé kò sírú ẹ̀ ẹgbà ó kú tán kò tó sírú ẹ̀ òun ló jẹ́ kí ọ̀tá yẹn ó máa lọ bí oore sí Ádámù ti ń kọ̀ntínú bẹ́ẹ̀ lọ́ta àwọn náà sì ń kọ̀ntínú sí. Nam àtúwárí àwọn ọmọ kéwú tí wọ́n kéwú lọ́dọ̀ wọn táwọn náà tún padà dọ̀tá bára àta tí ò kéwú Sheikh Ádámù bá dọ̀tá wọn á wí pé ńgbà tọ́já sí pé wọn ò nírú ń tọ́lọ́run fún ni ẹni wọ́n wá kéwú Sheikh Ádámù tí kéwú rẹ̀ ń bẹ lára wọn ó jẹun wọn ó mumi wọn ó kéwú wọn ó jẹ àlùbáríkà wọn níjọ́ tí ó gba sàádà ńlẹ̀ kéwú bàbá tún sọ pé barakallahu fika bàbá tún àlùbáríkà tí bàbá ṣiṣẹ́ rẹ̀ tí wọ́n bẹ Ọlọ́run fún pé gbogbo ẹni tí ń bá ti tọrọ àlùbáríkà fún ká àlùbáríkà wọn máa ràn án bàbá tún ta àlùbáríkà wọn fún un lọ́fẹ̀ẹ́ lófò ọwọ́ jásí pé òun gan-an fúnra ara rẹ̀ ni wọ́n ń dájú kọ ilé kéwú àfa rẹ̀ wípé ń lùlù àfikówó òun ọ̀fẹ́ gbọ́hùn ẹnìkan ń bẹ̀ má Ọlọ́run lọ́wọ́ máa gbọ́hùn yẹn ń bẹ̀ ìwọ lọ́ọ́ parẹ́ tó ọba kú tán ọ̀nà bó ṣe gbà parẹ́ tó ọba kú tán lọ́hún bára rẹ̀ sàn torí gbogbo ẹni tí ń lùlù kówó fún baba Alágége tòní ọwá ló nífẹ̀ẹ́ baba Alágége tàná wọ́n máa wí pé ìfẹ́ bàbá náà ní kọ́ máa fẹ́ ọmọ tó jòkó lérí àga bàbá ẹ̀ ó lè máa ṣàdúrà fún márkàsì ọlọ́mọsọ àti márkàsì ọmọ aga sí ọgbọ́ ó sì ń lùlù kí ẹni tí ń tukọ̀ márkàsì kí nǹkan ó ṣe
Allahu akbar. ọ̀gbọ́n Qasim Akramakumullah. wọ́n tó wá béèrè báyìí lọ́wọ́ kó wá wípé ẹ dákun orí screen láti ń sọ yìí bàbá lè rẹ́ nìkan tó bá lè jáde wípé ìgbésí ayé Sheikh Adamu tí wọ́n lò ó kéwú lọ́dọ̀ wọn ni àbọ̀ ọba wọn lò gbà láàfà ọba wọn láyé ọwárí o lè sọ la'natullahi alayka ibi dáadáa ọlọ́run ọmọ bá ọ bá mẹ́sàn ẹnìkan bóyá ń tọ̀ ń sọ fún ọ tí ń ṣe ń bẹ láyé tí èsẹ̀ ni ó ti kú tọ́ parọ́ máa mẹ́sàn ẹnìkan tó sọ jáde lẹ́nu wípé Sheikh Adamu ṣàbúrú kan fún òun rí La ilaha illallah. báwa mẹ́sàn orí screen láwa yìí báwa bá ti gbọ́ tí kinní yìí bá dọ́dọ̀ rẹ̀ jáde lórí mídíà kọ́ wa sọ kí gbogbo ayọ́ gbọ́ wípé ibà wọn àfa bàbá wa lágbájá ibi wọn ní Sheikh Adamu ṣe aburú kan falẹ̀ iyasu billah Àmín. mimma qalatina ka hadhihi Àmín. àtúnwàsọ lọ́dọ̀ ọlọ́run bá àti tó ń sọ yìí torí kò sí nírú ẹrù Sheikh Adamu. bàbá Lágége kò sí nínú ẹrù wọn Masha Allah. kò sẹ̀ sínú history wọn wípé bàbá ṣaburú fẹ́nìkan rí àbí wọ́n ṣaburú fọ́mọ ọlọ́mọ kan rí àbí wọ́n gbọ́mọ kan fún wọn tọ́ bàbá wa tọ́mọ náà dáa àbí wọ́n gbọ́mọ kan fún wọn pé ẹ bá ń sọ ọ́ déèyàn bàbá ò rí sọ déèyàn àbí wọ́n gbọ́mọ kan fún wọn pé ẹ bá ń sọ ọ́ dàáfà bàbá ò rí sọ dàáfà ẹni tí Sheikh Adamu bá ba tiẹ̀ jẹ́ nígbà wọn ń bẹ láyé wọ́n bá yà dá kọ sọ jáde tó bá wá rí sọ jáde tó bá yẹ pé yìí tí wọ́n ń fẹ́ ni pé kí tọ́mọ wọn bàjẹ́ ní bàbá tí ń bẹ ń bẹ yìí Adamallahu hayatahu. ọlọ́run ọba tiẹ̀ jẹ́ kó tó kúrò láyé Àmín ya. yọba tọ́mọ rẹ jẹ́ tọ́ ọba lọ Àmín. wọn ò ní gbúrò já àfàànù ìran rẹ mọ́ láyé Àmín. eré rẹ náà ni ó ti sọ̀kalẹ̀ tí ó sì pín bẹ̀. Allahumma àmín. ilá àyàfi tọ́ ọba rí nǹkan tọ́ba rẹ ọ̀kan mẹ́sàn-án wípé ní ti Sheikh Adamu sí fún ọ láì dá Wa illa fala. wà ilá falà èyí tó mo wí wọn ti rí bẹ́ẹ̀. Masha Allah. náà àwọn eléríire èèyàn wọn a máa wára wọn kúnra wọn àwọn eléri ibú náà sì máa wára wọn kúnra wọn ọgbọ́ Hayyakumullah. Eléríire ó máa wá eléríire kún rẹ̀. eléri ibú ó sì máa wé eléri ibú kún rẹ̀ Kúnra rẹ̀ káwọn náà lè ṣe rí ibú tó pọ̀. àfáàre yóò máa wẹ́ni eré kún rẹ̀ tí wọ́n jọ máa lo ayé wọ́n jọ máa sáyé lọ Masha Allah. àwọn àfáà aláburú ìkà àfáà ọgbọ́ Akramakumullah. oníkátàlí onínákàlí ibú Alásàsí. alásàsí ibú olólùgbòhùn àgbákò àwọn náà wára wọn kúnra wọn wọn pàdé ara wọn wá dọ̀rẹ́ wọn bá wá dọ̀rẹ́ wọn wá dọ̀rẹ́ lérí láti ba ọ̀kan nù sẹ́ àwọn ẹni tàná jẹ́ Allahu akbar. ọlọ́run nírú àwọn tí ọlọ́run bá ní wọ́n pàdé pọ̀ bẹ́ẹ̀ ẹ wò wọ́n á rí ẹ fi èsì wọn dáadáa ẹ tò níwò ọ̀la wọn bí ó ti rí ẹ tí ò níwò àbọ̀ wọn bí ó ti rí àbí tó bá jẹ pé ìbẹ̀rù ọlọ́run nìkan ló bá pa wọ́n pọ̀ lókù ẹlòmíà torí pé òun fẹ́ destroy àyè àwọn ẹni ọlọ́run tó bá di pípa àwọn ọ̀ka òun orí ṣe àá lè wé lérí ibú bí ẹgbẹ́ rẹ̀ kúnra Yàwó oúnjẹ ṣe rí ibú yìí. àníjájọ papọ̀ ká ṣe rí ibú yìí ipá àwọn nìkan ọ̀ka láti destroy àyè Mọ̀lánà Sheikh Adamu yóò wá fẹ́ lómi ìkúnra léyìí tọ́já sí pé ẹgbẹ̀rún èèyàn tí wọ́n bá kó jọ báwọn ọba ṣe bàbá Lágége jẹ́ tí ara wọn ni wọ́n bàjẹ́ torí Àmín. bàbá tọ̀hún ní àlákí lérí ẹnì kọ̀ọ̀kan wọn Masha Allah. ọba kúkú ihun nìkan náà ọlọ́run kì í gbà fúnru ẹni bẹ́ẹ̀. Masha Allah. mo wá rí àyà fún wípé ìpapọ̀ tí wọ́n ń papọ̀ nì ìdọ̀kan náà tẹ wára yìí kan tẹ ìdọ̀kan náà lérí aburú nì ọlọ́run ní ń sọ fún yín wípé ẹ padà sọ̀tá padà lọ́la Allahu akbar. ẹ wò wọn dáadáa ẹ wò wọn rí Gbogbo ẹni tó fẹ́ bá Sheikh Adamu ṣọ̀tá ó wá Bẹ́ẹ̀ni. ní pé ipá àwọn ò káàyè wọn. ó tún wá wáyàn kúnra Gbogbo wọn bí wọ́n ti kúnra wọn ní. wọ́n ti kúnra wọn ni ọlọ́run ní wọ́n padà dọ̀tá padà Jalla jalalu. ọgbọ́ Hayyakumullah. kọ́dà fúnra yín lẹ́ padà fi ọwọ́ ara yín bàtà ara yín jẹ́ Ẹ tún ka gbogbo Tóbi wá. ní pẹ̀lú. yóò fi wá já sí wípé àtẹnìkíní àtẹnìkejì yín gbogbo yín náà lẹ́jọ́ bà nǹkan ní ara yín jẹ́ kẹ́ tó kù láyé La ilaha illallah. àfi kó já sí wípé ìkójọpọ̀ àti ìpapọ̀ àti dọ̀rẹ́ẹ̀nì kó máa jẹ́ ti bẹ̀rù ọlọ́run
a máa ṣe wáàsí fún gbogbo àwọn tí wọ́n bá ń papọ̀ bẹ́ẹ̀ níjọ a ṣe wáàsí fún gbogbo ẹni tí bá ń papọ̀ bẹ́ẹ̀ lọ́mọ kéwú a ṣe wáàsí fún gbogbo ẹni tí bá ń papọ̀ bẹ́ẹ̀ láàfáà a ṣe wáàsí fún gbogbo ẹni tí bá ń papọ̀ bẹ́ẹ̀ ní onímímà àbí lóníwáàsí àbí lákọ́ máa ń kéwú látara wípé a fẹ́ pa iṣẹ́ tàná rẹ́ káwọn wá bíúdì tuntun tiwa kọ́ láwa la kù mẹ́. Allahu Akbar. A máa ṣe wáàsí fún wọn pẹ̀lú àyà kára wọn létí ẹ̀. Na'am. Bismillahirrahmanirrahim. Al-akhillahu yawma isin ba'duhum li ba'din aduwwun illa al-muttaqin. Ẹ wáyà àwọn súra rẹ̀. Ẹ jẹ́ àjúwe súra fún wọn kún ọlọ́lẹ̀ wo bí tọ́ wà. Zúrátù Sukhruf. Aya 76. Aya 76. Yawma idhin Orí Kọ́sìm. li ba'din aduwwun illa al-muttaqin. الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين. الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين. Ẹ jẹ́ mùdùmùdù ọlá Sheikh Adam. Ẹ jórí ẹ̀. Ẹ jẹun ẹ̀. Ẹ dárúkọ rẹ̀ ayé fi máa yí wípé ọmọ ataníọ́ ọlọ́mọ Adama. الأخلاء. Ọwá dìde ẹ̀rí nǹkan báwọn. Yakumullah. Ayé wa pé ọmọ Adama ni. Albarka Adama ni ń bẹ lára ẹ̀. Albarka Sheikh Adamu ní ń gbé kì. Ìmá Sheikh Adamu ní ń gbé kì. Ọlá Sheikh Adamu ní ń gbé kì. Àwọn kan ti ṣe bẹ́ẹ̀. Lọ bẹ́ẹ̀ wọ́n ń fọkàn sí páwọn jẹ lọ kàlá alifu kàlá. Al-akhillahu yawma'idhin. Al-akhillahu yawma'idhin. Ọlọ́run ní al-akhillahu àwọn ọ̀rẹ́ jàmbá ọ̀rẹ́ àbòsí káńkọ́ sí ibú. Al-akhillahu káńkọ́ sí ibú. Gúrùpù sọnù. Al-akhillahu. Àwọn ẹgbẹ́ wàhálà ẹgbẹ́ sọnù ẹgbẹ́ mùsíbà tí wọ́n kóra wọn jọ. Al-akhillahu. Ẹ kóra yín jọ nínú ilé ni ẹ kóra yín jọ níta ni ẹ wà ń kọ̀rọ̀ kan ni ẹ papọ̀ ní méjì ni àbẹ́ ẹ papọ̀ mẹ́ta ìròyìn wa nù ẹ fọkàn sí wípé a papọ̀ a bàṣẹ àwọn bàbá àtàná jẹ́. Yawma'idhin. Ọlọ́run ní yawma'idhin tó bá dijọ́ gbẹ̀yìn tí gbogbo yín tẹ́ parí iṣẹ́ báàbù ọmọ libadil aduwwun illa ba'duhum libadil aduwwun tó bá dijọ́ tẹ́ parí iṣẹ́ ẹ̀yin náà dàgbà ẹ máa palẹ̀ máa pẹ́rin ibi àgbáre Ba'duhum. ẹ wá fọkàn sí wípé alhamdulillah báwa náà bá kú mbẹ àwọn ọmọ wa lọ́wọ́ kù tá a fi bẹ̀ táwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wà bàjẹ́ lójú ayé rẹ̀ òǹkálùkù ayé ọmọ kó wà bàjẹ́ lójú ayé ẹ̀ onírìkanú ọmọ rẹ̀ tí ó pè láàfà èyí tó bá sì rí pé òun làáfà òun gọmọ ẹ̀ gan fún rẹ̀ ní ọ̀kọ́kọ́ dọ̀ta rẹ̀ òun ni wọ́n fẹ́ ṣe bàbá rẹ̀ hàn ta wọ́n wàá dọ̀ta àbí tó bá yá ń gbà tí ó bá yé dìgbẹ̀yìn wọ́n padà wá jẹjú ara wọn last ẹ bá tó gbọ́ igbe wọn níta wípé wọ́n mà ti tún dọ̀ta o ẹ̀yin lẹ́ ń sọ̀rẹ́ lánàá èyí ṣe tẹ́ ẹ tún dọ̀ta lónìí lórí ìṣubú ẹnìkan lẹ́bi sọ̀rẹ́ ńgbò ọlọ́run ògbóǹtọ̀ ń ṣubú má lọ́wọ́ akọjú yín síra yín lẹ́bà tún dọ̀ta ara yín padà ọlọ́run níbi tí rí fún àwọn ẹni ìbínú ni illal muttaqin àfàwọn tó bá dúró pẹ̀lú bẹ̀rù ọlọ́run eré sí àwọn àgbàlagbà tàná pé òní bàjẹ́ irú àwọn yẹn nìkan iná ni bí wọ́n ti jọ papọ̀ lérí dáadáa láyé wọ́n bá dìgbẹ̀yìn náà dáadáa náà ni ó gbẹ̀yìn tiwọn náà. Allahu akbar. Àyà yìí tẹ́ bá lọ wo tafsir ẹ bá àwọn ọ̀rẹ́ méjì ọ̀kan a máa jẹ́ Umayya bun Khalaf ọ̀kan a máa jẹ́ Uqbatu bun Abi Mu'ayt àwọn méjèèjì ni ọ̀rẹ́ ni wọ́n láyé Ànábì Muhammad ń bọ̀ fà ọ̀rẹ́ làwọn méjèèjì àwọn méjèèjì tí wọ́n wá ń jọ̀rẹ́ wọn Umayya bun Khalaf kèfèrí ni Uqbatu bun Abi Mu'ayt kèfèrí ni
Umayya ibn Khalaf wá kú nlé kò sí nlé kó tó dé Uqbatu ibn Abi Mu'ayt ó wá lọ bá Nábì ó wá bá Nábì Ọlọ́hun ó gba Islam ó wá gba Islam lọ́dọ̀ Ànábì Allahu alayhi wa ni sallam. wọ́n bá Nábì ṣe gbogbo àwọn kèfèrí yòókù àwọn ẹlẹ́ àwọn ọ̀ṣẹbọ wọ́n ti wá gẹ́gùn dé kalẹ̀ nígbà tí ọ̀rẹ́ rẹ̀ dé ó délé ó béèrè ẹ̀ ọba ńlé ó wá bí àwọn èèyàn pé bọ́lọ̀ ọ̀rẹ́ òun lọ wọ́n ní ọ̀rẹ́ rẹ̀ ti kú òun ẹ̀sìn La ilaha ó ti lọ lè gba ẹ̀sìn tí Muhammad Abdullahi gbé wá sallallahu alayhi wa sallam. olólùwọ̀n ọba wa ṣe máa Umayya ibn Khalaf ní kí ló ṣubú tẹ̀hún ọgbọ́n Na'am. kí ló ṣubú tẹ̀hún kàkà tí ó fi ní ṣe ẹ̀sìn wa mọ́ yóò fi lọ lè bá Nábì òun àti àwọn ya dọ̀ta ni Allahu akbar. ọwà ní kún pè wá wá pè wá wá ń sọ fún wípé kí ló gbé wọ́n débẹ̀ ni olóhun rí wà rẹ̀ ní òun rí gbogbo nǹkan rẹ̀ òun rí pé gbogbo nǹkan ẹ̀ dáa ó ní sọ fẹ́ràn àwọn ọ̀rẹ́ òun mọ́ ni ọ̀rẹ́ rẹ̀ mọ́ ni olóhun fẹ́ràn ẹ̀ kódà òun ò lè fi ọ́ sí é ó ní tó bá yẹ kó bá fẹ́ kó wọn àti ọ́ sọ̀rẹ́ dalẹ́ olóhun ò lè bá ọ sọ̀rẹ́ má òun àti ọ́ jà àfi tó bá lè ṣe nǹkan tó ń fẹ́ràn ọ yìí ó ní kíni àfi tó bá lè dún wájú Ànábì tó bẹ́ tó lù lójú kọ́ ha kẹlẹ̀ ń bẹ̀ kó tú sí lójú La ilaha illallah. ọgbọ́n Hiyakumullah. kó tú sí lójú oníṣẹ́ tó ń bá ṣe yìí oníṣòwò ní báwọn jà mọ́ ọ̀rẹ́ òun níbẹ̀ ni ọba wojú Ànábì lóòótọ́ ọba bẹ́kẹ̀lẹ̀ bẹ̀ tó ń ṣe Ọlọ́run lójú Sallallahu. ọ̀rẹ́ lọ́rán pé kọlọ̀lẹ́ àtàkì odidi Ànábì Ọlọ́run ọgbọ́n Hiyakumullah. ọ̀rẹ́ lọ́rán pé kó lè àtàkì Odidi Ànábì Ọlọ́run. ìwọ́tọ́ rẹ̀ ń fà á lọ pé ọlọ́lẹ́ àtàkì kó lọ destroy ààyè Sheikh Adam ó ti yé báwọn ó yẹ kó wo orí kó sì wẹ̀yìn rí oró àgbákò tí ó padà bá ọ ń gbọ́ ọba yá La ilaha illallah. ọgbọ́ bó ti bẹ́tọ́ tó ń ṣe Ọlọ́run nù rìn Ànábì lójú rẹ̀ wọn ò tó ṣe nǹkan rí mọ́láyé Sallallahu alayhi wa sallam. àwọn méjì náà padà kú ni wọ́n kú ní kú tí ọ̀dá wọ́n bá lọ lè wá orí bẹ́ẹ̀ àwọn láyà yìí ń tọ́ka sí pé al-akhilla Al-akhilla. àwọn ọ̀rẹ́ méjì tí wọ́n jọ ń saburú Yawma idhin. ọba díjọ́ gbé ndàlkìyàmà Ba'duhum libadin adu libadin adu. àti Umayya àti Uqba àwọn méjèèjì ó padà tutọ́ síra wọn lójú wájú Ọlọ́run wọ́n padà bára wọn jà lálkìyàmà àbáwọn ọ̀rẹ́ tó jẹ́ ní èrè nìkan Allahu àwọn akbar. náà ni wọ́n bá ọ̀rẹ́ wọn dọ́dọ̀ Ọlọ́run dáadáa Allahu akbar. làbọ̀ wọn ó sì dà Masha Allah. ọgbọ́ Akramakumullah. lọ́kànnù àwọn àfa àwọn ń wí pé khalilani mu'minan àwọn ọ̀rẹ́ méjì tí wọ́n jẹ́ mùmìnì wa qalilani kafiran. àwọn ọ̀rẹ́ méjì kan àwọn jẹ́ kèfèrí Fatuwuffiya ahadul mu'minin. ọ̀kan mu'minayni ahadul mu'minayni ọ̀kan nú àwọn ọ̀rẹ́ méjì tí wọ́n jẹ́ mùmìnì òun wá kú Wa bushira bil janna. wọ́n wá fún ní ìròyìn ní ọmọ wàlìjánà lọ́ngbọ̀ ọ̀dàl kìyàmà Fa dhakara qalilahu. ìgbà tí wọ́n múra tí wọ́n wàlìjánà lọ́wọ́ ara tí ọ̀rẹ́ rẹ̀ kejì tí wọ́n jọ ń ṣe dáadáa wọ́n jẹ́ ń tẹ̀lé àfa àwọn pẹ̀lú àníyàn rẹ̀ tí wọ́n dó lórí ẹ̀ tó wọ́n filẹ̀ gẹ́gẹ́ bí Maulana Shehu Sasili àti Maulana Nakibul Ashraf ẹgbẹ́ àwọn méjì kú lérí ìfẹ́ àfa àwọn ni ọgbọ́ ọ̀sẹ́ni ọba àfa àwọn sọ̀tá wọ́n yìí lọ nínú wọn polongo Sheikh Adamu fa wọ́n sì polongo babalágége tó ní fa òun wọn kú láyé ẹ̀yin náà ẹ̀wẹ̀ yín wọ́n rí Alhamdulillah. ẹ wo bó ti rí fún wa lónìí ẹ gbogbo ọmọ tí bàbá Nakibul Ashraf bí ẹ gbogbo ọmọ táfà Sasili bí èyí ò ní ká máa tara ẹ̀ mú wá sí nígbà wọ́n di da wọ́n rí ibi tó da sọ́ọ̀kà wọ́n sì lẹ́yìn eré ó dàbí ìgbà tí wọ́n lu 100 ọdún láyé ogun tí wọ́n sì lu ọ̀tọ́gọ́ta ẹ ò ṣe wùyàyà ẹ ò ń tọ́lọ̀ ń ṣe fún wa ogun tí wọ́n lò kò tó 70 wọn à lo 70 ẹ tó wọ àwọn míì bẹ́ẹ̀ àwọn ni kíkó wá ó fi wọ́n ṣe àríkọ́ṣe báwọn èèyàn bá ní wàhálà rẹ pọ̀ pẹ̀lú àfáà rẹ má wò wọ́n o torí wọ́n bá tiẹ̀ jẹ́ lónìí kó tó dọ̀la ni ọgbọ́kọ́ sí Hiyakumullah. ọ̀kan nínú mùmínì méjì wọn wá kú ọwá rántí ọ̀rẹ́ rẹ̀ wípé ìwọ Ọlọ́run ọ̀rẹ́ mi táàjọ ń tẹ̀lé tiẹ̀ táàjọ ń ṣe tiẹ̀ táàjọ nífẹ̀ẹ́ rẹ̀ Ọlọ́run ń bẹ láyé gbogbo ọgbà èmi àti ọ̀rẹ́ ni a máa ń tí máa pa mí láṣẹ ni pé
má bá Ọlọ́run jà máa ṣe tọ́lọ́run ni o وطاعة رسولك tí má bá nábì jà máa tẹ̀lé nábì ni o ويأمرني بالخير ẹ máa pa mí láṣẹ dáadáa ọ̀rẹ́ gidi nu وينهاني عن الشر a sì máa kọ̀ fún mi pé má ṣàbúrú ọ̀rẹ́ rẹ nù ni وينبئني أني ملاقيك ẹ máa wá bá mi máa fún mi ní èrò gbogbo ọgbà pé sọ ma kọ́ pàdé Ọlọ́run sọ ma kọ́ pàdé Ọlọ́run orin tí máa sọ ẹ farabalẹ̀ ẹ̀yin náà pàdé Ọlọ́run fa Nígbà bẹ́ẹ̀. wàláhì ẹ pàdé Ọlọ́run fa ọgbọ́ Hayyakumullah. àtà àfáà ni ọmọ akéwù ni olówó ni kó wá ní ọ̀pàdé Ọlọ́run bẹ́ẹ̀ bá papọ̀ ẹ papọ̀ lérí kí nǹkan àwọn ẹni rí ọmọ dá ẹ má papọ̀ lérí kí nǹkan àwọn ẹni rí ó bàjẹ́ ọgbọ́ Àgbọ́yé bàbá. ìmọ̀ wa pa àwọn láṣẹ dáadáa اللهم wọ Ọlọ́run فلا تضله بعدي mo ti kúrò láyé o ó kò òun nìkan má jẹ́ ó gbérí ibú gbẹ̀yìn o bẹ́mi ti ṣe rí ire wá bá ọ yìí bẹ́ẹ̀ ni kọjọ́ rẹ̀ mi náà ó sorí ire tí ó fi dé yàyín Ọlọ́run وترضى عنه كما رضيت عني kó o sì bá ń yọ́nú sọ̀rọ̀ ẹ̀ mi gẹ́gẹ́ bó o ti yọ́nú sí mi náà nígbà tó ń pàdé àlìjẹ́nà lọ́wọ́ àjẹgbó tọ́rọ̀ ẹ̀ mi máa ń sọ fún mi pé máa ṣe àṣeyìn tí ó padà gbẹ̀yìn ẹ̀ dáadáa rè ọ wá ṣàdúrà fún rẹ̀ náà bó ti wá wí bẹ́ẹ̀ Ọlọ́run máa wá dá lóhùn pé اذهب ìwọ máa làlìjẹ́nà tiẹ̀ فلو تعلم ما له عندي لضحكت كثيرا tọ́ba já sí wípé ọba mọ tí mo ti palẹ̀ mọ́ fóun náà nígbà tọ́ba dé yàyín tọ́ba mọ́nú yàrá tí mo palẹ̀ mọ́ fóun náà ni làdọ̀ hẹ́kìtà kẹ̀díra ọba rí ẹni ọba tákìtì وبكيت قليلا ẹnu ẹkún tó ń sun torí ọ̀rẹ́ rẹ̀ yìí ò ní sunkún mọ́ ní tí mo palẹ̀ mọ́ fún lọ́dọ̀ mi ju tó ń wíwọ̀n lọ. قال ثم يموت الآخر ẹnì kejì náà wá kú yóò wá lọ bá ọ̀rẹ́ rẹ̀ فتجتمع أرواحهما ẹ̀mí àwọn méjèèjì ọ̀ wá pàdé pọ̀ فيقال wọ́n máa wá sọ fún pé ليقضنا أحدكما على صاحبه lè أحدكما على صاحبه ẹ̀yin méjì tẹ́ ẹ jẹ́ ọ̀rẹ́ rẹ̀ tẹ́ láàfáà rẹ̀ ẹ̀yin méjì tẹ́ ẹ jọ́rẹ́ rẹ̀ tẹ́ ẹ fẹ́ kí sí àwọn ẹni ìṣáájú ó bàjẹ́ ẹ̀yin méjì tẹ́ ẹ jọ́rẹ́ rẹ̀ tẹ́ ẹ fọlá fáwọn aṣáájú tẹ́ ẹ dúró lérí iṣẹ́ rẹ̀ ẹjọ́ máa kéwu rẹ̀ fáàfáà rẹ̀ ẹ mú olóore yín ẹ má láàánú yín ẹ̀mẹ́ni ó dá sọ́rọ̀ ayé yín ẹ bíbí sú olóore ẹ̀yin méjèèjì lìyẹ́sìnà àhàdúkùmá aláàzọ̀hìbì ẹròyìn ara yín Ọlọ́run tó ní kó ròyìn ara wọn kó tó wà lìjẹ́nà ọgbọ́ Hayyakumullah. wọ́n á bẹ̀rẹ̀ sí ròyìn ara wọn pé فيقول كل واحد منهما ọ̀kan nù àméjì ọmọ wa sọ fún kejì rẹ̀ pé نعم الأخ ní ìmọ̀lẹ̀ àhù ọmọ ìyá dáadáa ọ̀rẹ́ rí wọ́n wá kí sí rí ara wọn wọ́n sì pẹ́ kí ara wọn ونعم الصاحب ọ̀rẹ́ dáadáa eléríire ọ̀rẹ́ ونعم الخليل kò rí òsùn rí irú rẹ̀ yìí ló dùn kéèyàn ọ̀yàn kò rí òsùn ọ̀tọ́ mi sọ́nà rí oní ń ṣiṣẹ́ rí ọkọ mi béèyàn tí bá tèèyàn jẹ́ ọ̀rẹ́ rí ni ọ́ táwọn méjì bá wá yẹra wa lọ́wọ́ nìtọ́ ẹ̀yin méjì ẹ kóra yín lọ ẹ máa wà lè jẹ́nà lọ ẹ máa lè gbé bẹ̀ntì. وإذا مات أحد الكافرين àmọ́ tó bá yẹ pé àwọn ọ̀rẹ́ ẹbú wọ́n jọ papọ̀ lérí ìjẹ́ ọ̀rẹ́ lérí páwọn balẹ̀ jẹ́ ni àbáwọn ba àyè àwọn ẹni Ọlọ́run jẹ́ إذا مات أحدهما bọ́kàn bá kú nù wa وبشر بالنار wọ́n wá fún un náà rò pé lágbájá ní ẹ̀sùlẹ̀kùn náà fún ayé ẹ̀nú ni yá nàmà ni wọ́n máa wọ́ lọ dàkàrà dọ́ yóò wá rántí ọ̀rẹ́ rẹ̀ tó kéré ibú bá فيقول اللهم إن قلبي yóò rántí ọ̀rẹ́ rẹ̀ tó kéré ibú bá ọ̀rẹ́ tó ti ságbákò láyé tó bá ti wá rántí ọ̀rẹ́ ọ̀hún فيقول اللهم Ọlọ́run yóò